Kaso. Adúpẹ́ o. Abeni, Agbon. Ẹ ṣé. Mrs. Tony. Ọládìran. Bẹ́ẹ̀ni. Mo pè délẹ̀ mẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn yóò tẹ́ mọ̀ bí ṣe pé àwọn pé Abeni. Ṣàlàáfíà ni mà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà káàbọ̀ o. Ṣé dáadáa lẹ dé o. Gbogbo ilé ńkọ́ o. Tẹ́ bá ń gbọ́ international ọmọ Òṣogbo èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ìgbésí ayé mi pátá Òṣogbo mo ti lò. Travel mi ò kọjá kí n lọ ṣiṣẹ́ tíátà kí n padà wálé. Òṣogbo mo ti lò gbogbo ìgbésí ayé mi. Èmi olóore ọ̀fẹ́ àti kàwé rẹpẹtẹ. Mo lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Gbèjà primary school lókè Balẹ̀ Òṣogbo, ibẹ̀ ni mo lọ. So ìgbà tí mo kúrò ńbẹ̀ mo lọ sí Ogidan grammar school same òkè Balẹ̀ yẹn náà ni. Ibẹ̀ ni mo lọ. So education mi ò kọjá school sat. Ẹ ṣé. Ẹ ṣé. Bàbá mi dáadáa ni wọ́n. Bàbá olóríire ni wọ́n. Mi lè fẹ́ pìtàn gbèsè ayé mi kí n rule wọn out. Torí pé odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni. Ṣé rí bàbá Wándé? Kò tiẹ̀ sẹ́ni tí ò ní wù láti bá bàbá Wándé ṣiṣẹ́. Torí àwọn máa ń ṣiṣẹ́ tiwọn pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ni. Bàbá yẹn ò ń ṣe ẹni tẹ́ ẹ máa bá ṣiṣẹ́ tí owó wà tí ó sọ fún yín pé kò sí. Tẹ́ tún wá wọn tí bàbá yẹn tún fi wá tayọ àwọn ẹlẹgbẹ́. Tẹ́ ẹ bá ti bá wọn ṣiṣẹ́ kan báyìí. Tẹ́ ẹ ti gbàgbé pé ẹ ti ṣiṣẹ́ tẹ́ ẹ ti lọ. Tí bàbá yẹn bá tún wá ní oore ọ̀fẹ́ àti rówó lórí iṣẹ́ yẹn, bóyá wọ́n gbé lọ sí station míì wọ́n rówó ń bẹ̀, tàbí bóyá wọn míì tún gbà wọ́n rówó ń bẹ̀. Láì rò tí bàbá yẹn tún máa envelope owó tún máa fún yín ni. Láì ṣe pé ẹ lérò ẹ̀ rárá. That is Bàbá Wándé. Nígbà tí mo ti kọ́kọ́ wà ní form 4 ni mo ti kọ́kọ́ lọ bá bàbá wa Alhaji Karim Adépọ̀jù. Bẹ́ẹ̀ ni Bàbá Wándé kọ́lọ́n bá mi lọ́rẹ̀ mi wọn. Ni mo ti lọ bá wọn pé mo fẹ́ máa ṣe tíátà. Tíátà wù mí láti ṣe. So àwọn náà wà lọ́dọ̀ bàbá wa Oyin Adéjọbí nígbà yẹn. So àwọn náà wá ń sọ fún mi pé lọ kàwé ẹ̀. Tó bá kàwé ẹ̀ tán anything tó bá wù ẹ́ kò ṣe. Mo rí pé ṣé bàbá yóò fẹ́ ṣiṣẹ́ ẹni tó ti wà lórí ẹ̀mí mi. Mo tún ṣe tán, mo tún kàwé tán, mo tún jáde school start. Mo tún lọ bá wọn pé sà, mo ti ṣe tán, mo ti wọ́n ní ìwé wo ló tí ìkà lọ kàwé sí. Mo ní kò sówó àwọn òbí mi olóore ọ̀fẹ́ àti mú mi tẹ̀síwájú. Wọ́n ní kí n ṣá lọ kàwé sí. Mo ní bóyá wọn fẹ́ kí n ṣe nìyẹn. So nígbà tó Ọlọ́run máa wá ṣeun, mo bá rí sister mi kan. Sister mi yẹn àwọn mo ṣàrí wọn nínú eré bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọ̀ Ifá Olókun tó máa ń ṣe 13 episode ńgbà yẹn. Mo wá rí wọn àǹtí mi rèé. Bí ta fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wù ń bẹ̀. Àǹtí mi yẹn jẹ́ ọmọ ẹ̀gbọ́n màámi. Mo ṣe lọ bá wọn nìyẹn pé àǹtí mo fẹ́ mọ̀ ṣe tíátà wá ní kò sí wàhálà. Ṣùgbọ́n ṣáwọn òbí owó sì gbà kó ṣe báyìí. Mo ní wọn gbà mo ń sọ létí wọn kọ́ bí ara sí. Wọ́n bá ní kò sí wàhálà. Bọ́n ṣe mú mi lọ sọ́dọ̀ bàbá wa Ifá Yẹmí Ẹlẹ́bùúbọ̀ nìyẹn. So nígbà Ifá Olókun, so ìgbà yẹn ni bí mo ṣe bẹ̀rẹ̀ ń bẹ̀ nìyẹn. Wẹ́rẹ́ díẹ̀ tó di wípé èmi náà ń yọ nínú tẹlifíṣàn. Wọ́n ń rí mi gbogbo ìgbà yẹn. Àwọn òbí mi wọ́n máa sọ̀rọ̀ burúkú ní tíátà kí ló wá dé káwọn ò fẹ́ kọ́ máa wọ́n ṣe rárá. Àwọn ò tiẹ̀ fara mọ́. Màá ṣá máa yọ lọ. Màá ti yọ lọ. Ìmí nígbò tẹ̀ dé stage kan mi ní dágbére fún wọn. Màá lọ. Tí n bá ti dé màá tún padà sínú ilé. Wọ́n á ti mọ̀ pé bẹ́ẹ̀ ni mo lọ. Títí bá ṣáà ṣe ń fi wèrè pọ́ọ̀ṣì ẹ̀ títí ń gbà ẹ̀. Bàbá àgbà wọ́n wà lára àwọn tí mo wo stage wọn ní school. Wọ́n ti ń ṣe dáadáa. So ń pé ọdún kẹwàá bá wọn ṣe nígbà ẹ̀. Oríire ńlá ni fún mi pé wọ́n tiẹ̀ ní pé káwa náà wá ń gbà yẹn káwa bá wọn ṣe. Àwọn náà sọ audition fún wa. Wọ́n sọ audition pé káwọn ṣe practice fún wa. Torí iṣẹ́ mọ̀ nígbà yẹn tá bá fẹ́ wọ location 13 episode bíi 2-3 months ẹ ṣì lè wà lórí pẹ́ ń ṣe rehearsal. So rehearsal a ṣe rehearsal lọ́sàn-án, a ṣe rehearsal láàárọ̀, a ṣe ń rọ̀lẹ́. So bá ṣe ń sa àwọn rehearsal yẹn ní ìgbà tá a débẹ̀ tí wọ́n ní ká ṣe àwọn rehearsal. Wọ́n rí rehearsal wọ́n rí pé mo good mo lè heart. So wọ́n wá fi mí ṣe ìyàwó Ògúnwẹ̀yìn wò.
Ògúnwẹ̀yìnwó yẹn jẹ́ ọkọ ìyá wa ìyá Gbóǹkan so ìyàwó wọn kékeré náà fi mí ṣe ń gbà yẹn àǹtí mi tó mú mi dédi tíátà yẹn àwọn jẹ́ ìyálé Ògúnwẹ̀yìnwó èmi jẹ́ ìyàwó Ògúnwẹ̀yìnwó so ìyàwó yẹn òun ló bìtírì ọkọ ńgbà tó lọ sójú ogun tó fi ìsìgìdì tí ò kì í jẹ yọ̀ ó fún níyọ̀ ibi iná tí ò yẹ kó kú ó paná yẹn nítorí ìgbónára náà ni so pàtì tí mo ṣe ń bẹ nìyẹn nínú ọ̀pá ajé ṣé wàá rí iṣẹ́ tí wọ́n wá ṣe gangan before kó tó di pọ́n ṣiṣẹ́ yẹn tá a bá ṣiṣẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ìwọ̀nba lẹ́yìn ká jẹun kò sí nǹkan kan míì so ó wá lè dé stage kan lọ́dún kan mo fẹ́ rẹ́ǹtì yàrá kan mi ì rí owó tí mo lè fi rẹ́ǹtì ẹ̀ mo lọ bá wọn gẹ́gẹ́ bí ọ̀gá mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dákun mo fẹ́ rẹ́ǹtì ilé ò sì bá mi sọ báyìí rí Tóyìn bó wà ní báyìí ó dà wá lọ́jọ́ báyìí mo tún lọ lọ́jọ́ tán ní kí n wá yẹn wọ́n ní kò tí ì sówó lọ́wọ́ àwọn mo wá ń rí nírí wípé àbí bàbá yóò fẹ́ help mi ni àbí wọ́n fẹ́ àsí bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n kò tí ì ságbára ń jọ yẹn tálájì bá mú mílíọ̀nù wọlé báyìí lónìí kó tó tọ́ làwọn àti pin tán inú rẹ̀ náà máa fi ṣe torí ìjọ yẹn náà máa rẹ́ni tí ò tí ì jẹun tó máa fún lówó ìjọ yẹn náà máa rẹ́ni tó níṣòro tó fẹ́ ràn lọ́wọ́ bí wọ́n ṣe lo life tiwọn nìyẹn so nígbà tí mo wá tán wá tí mo wá béèrè owó yẹn tán rí fún mi mo lókè mo ní mo ti gbọ́ mi ṣáà sọ̀rọ̀ mọ́ ó wá dìgbà tá a ya kòtò ayé tán a wá parí kòtò ayé léjìgbò láti yaṣẹ́ yẹn lọ́dún yẹn nígbà tá a ṣe tán adélé so màmá mi lẹ́kọ̀ọ́ travel out ńgbà yẹn kọ́ lọ́n fọ̀rùn kí àwọn náà wọ́n wá dé so wọ́n wá fẹ́ yà mọ́ kòtò ayé yẹn pé káwọn náà tún fi lè wà níbẹ̀ tó ráwọn òsín lẹ́ngbà tá a wọ location yẹn pé kán lè wà níbẹ̀ so wọ́n wá ránṣẹ́ sí mi kí n wá gbogbo ìgbà yẹn tíátà ti ń yọ lórí ẹ̀mí mi mo ti wò pé kí ni àǹfààní nǹkan tí mò ń ṣe tí mi ò rí nǹkan kan bẹ̀ mo ti ń tajà mo ti ń rí change déédéé mo pẹ́ jẹ́ n kúkú jókòó sí di nǹkan tí mò ń ta ẹ̀ kí n má ṣe tíátà yìí mọ́ wọ́n ṣáà nìkan lọ pè mí wá mo ṣàwà first láti lọ ńgbà tó dé méjì ńgbà tí mo wá débẹ̀ mo wá ní aláàjì mi ò ṣe tíátà mọ́ ni wọ́n ní kí ló dé mo ní nígbà tí mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀ ṣe fún mi mo ní ìdì nǹkan kan kò sí mi ìsírí nǹkan kan díẹ̀ tẹ́yẹ̀ bá ń ṣiṣẹ́ kan tí ò bá pé èèyàn kéèyàn kúkú pọ̀ ń díẹ̀ sọ aláàjì wa sọ gbólóhùn kan mo ní bí má tún ṣiṣẹ́ náà kíkú ṣe pé wọ́n ẹ̀ ní fún mi lówó ẹ̀ ní fún mi ní nǹkan kan wọ́n wá sọ gbólóhùn yẹn lọ́jọ́ yẹn lọ́hùn pé ní tí mo fẹ́ sọ fún ẹ lọ kọ́lẹ̀ lónìí mo lè mọ̀ fún ọ lówó ṣùgbọ́n tó jẹ́ dọjọ́ alẹ́ rẹ ni màá fún ọ wàláì tàláì sùn bílà bàbá yẹn sọ gbólóhùn yẹn lọ́jọ́ náà lọ mi ò rí ìròkò nítumọ̀ sí mi ó ṣẹ̀ ní ìtumọ̀ sí mi ń sìn mi. kékeré ni mo wà tí mo ti mọ pẹ́ dá o mọ̀jẹ̀sí ni mo wà tí mo ti lẹ́nu yìí ń tèmi èmi wá délé ọ̀bàrà káwọn ní kí n kákò kí n jùdí kí n juwọ́ lébélébé sáwọn arógbà sọ láìbò tán mo rí jó mo jó mo ráyọ̀ mo yọ̀ ó kù dẹ̀dẹ̀ kọ́ta ó yọ̀ mí Jagunlabi bá tẹ́rí gbà sọ mo ní kí lọ́ọ́ pa wọ́n lọ́ọ́ pa lọ́ọ́ bá ń pa mo ní kí ló gbèdè wọn lárùn ló gbèdè mọ́lẹ̀ wọ́n ní kí n nìṣó ńlé ọ̀bàrà ká mo ní ṣe bẹ́yìn olólùfẹ́ mi lẹ̀ mú mi lọ tọrọ pẹ́nípẹ́ni sáyé àwọ̀ òde ògbólú ìyìn ní fúnni níyàwó òde èdò adífá fún ọ̀mọ̀ràn jìjì tí fọjọ́ gbogbogbò retí ìfọjọ́ kan dúpẹ́ ó ní kíní yóò mọ̀ rí bó ṣe yẹ kó rí mọ̀ ó lọ́nà yóò mọ̀ là bó ṣe ń là mọ̀ wọ́n nítorí pé ń gbore kò dúpẹ́ ni mo dúpẹ́ oore àná mo dúpẹ́ oore ìjẹta mo tún ti mú tòní wá o ẹ ṣé.